ọ̀tún tí a mú ẹ̀yìn sanwó sí tá a fẹ̀yìn rí láti Ìṣẹ́yìn dé Èkìtì ẹni máa yìn ní ayini Èkó lọ́wọ́ wà Ìbàdàn lọ́rọ̀ kalẹ̀ sí tó bá ti bá kádàrá ẹni mú ni torí bá gbà fún ni ìjẹ́. Oníwà onífara ẹlù. Kí ló tí bọ̀bọ̀ yìí ṣe? Ọ̀kadà ẹ wo ẹjọ ẹ bá mi tẹ̀lé mọ́tò Toyota tó ń lọ yẹn. ẹ bá yá ògidì fún mi o. wo ẹyin lẹ́mọ̀ ẹ tẹ̀lé. ṣé ibi tó lọ jù ọ̀nà tẹ̀lé kí ló kọ́ yín pẹ̀lú yẹn. ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpín ẹlẹ́dà wá ọ̀pọ̀ lómi ń sáré ọ̀kọ̀ọ̀kan la ó gba èrè aláṣeyọrí láyé ń kí ẹnìkan ò mọ aláṣẹ tí akíkanjú láyé ń gbé oríṣẹ́ mi láláṣeyọrí kí má sọ Hello. Hello, sir. How's this? Nurse Peju ni, sir. Nurse Peju. From where? Láti Ark Hospital. Kí ni mo lè ṣe fún yín? Mo fẹ́ rí yín fún ọ̀rọ̀ kan ni. Okay. Kí ni nǹkan náà ṣe kò lè ṣá? Kò lè sá mo kàn fẹ́ rí nípa ìrọmọbí ìyàwó yín ni. All right. Ẹ má worry. Nǹkan tí mo fẹ́ ká ṣe ẹ bá mi test bá ṣe lè ra. Okay. Ẹ bá mi send it to the phone mi. Ẹ mọ̀ mo drive lọ́wọ́ ni and it's against the law. Okay. Okay, sir. All right, ẹ ṣé. Thank you. Bye. Nurse Peju, o lè padà sí post ẹ. Okay, sir. Ó ṣe àǹtí. Yes, sir. Mr. and Mrs. Korede, Madam Mani oyún. But from the result test a ṣe last for wọn, ó show pé wọ́n ní àwọn problem kan ní uterus wọn tó ń delay àti lóyún wọn. But hopefully with time wọ́n á ní oyún. Ó dẹ̀ wà understandable gẹ́gẹ́ bí àlàyé táwọn náà ṣe fún mi. Bóyá probably láwọn ìgbà tán yìí wà léwe tí hàn tí ìfẹ́ lóyún àwọn contraceptives tán lò òun ló fa ìdíwọ́ tán ní lọ́wọ́ yìí. But ẹ má entertain any fear wọ́n máa lóyún. Doctor, tí n bá gbọ́ yín yé dáadáa nǹkan tẹ́ ń try láti ṣàlàyé fún mi sí ni pé ẹni gẹ́gẹ́ bí àwọn ìwádìí tẹ́ ti ṣe then àwọn àlàyé ọ̀rọ̀ tóun náà tó ṣe fún yín pé bóyá gbà tó ń wà léwe this and that òun ti lo àwọn nǹkan kan fún prevention pé kóun má bàa lóyún. Èmi fẹ́ kẹ́ ẹ sọ òótọ́ fèmí tó bá ṣe pé àwọn nǹkan tó lò ń gbà yẹn nǹkan tó fi tó bẹ́ abortion ló ṣe tó fa delay nsìn ọ́
torí eléyìí tí ẹ dà pé ń sọ ìbí ìgbà tẹ́ ẹ̀ ń try láti cover àwọn kọ̀ọ̀kan fún mi bó ṣe rí lójú tèmi nìyẹn ṣó ti yẹ yín sìn so ẹ jẹ́ kí n mọ̀ ìyàwó mi ni máa pa ọkàn pọ̀ sọ́nà kan màá mọ̀ pé òkè òdà kò búrò nǹkan bá ló ń ṣẹlẹ̀ o fine tí ìfẹ́ bá wà kò sí wàhálà ọkàn. ẹ má get me wrong sir wọ́n máa lóyún gẹ́gẹ́ bí wọ́n sọ pé àwọn nǹkan tí wọ́n lò yẹn náà ni with the care táwa máa fún wọn àtàwọn medication wọn a máa revive uterus wọn for long wọ́n á lóyún so kò sí wàhálà. ó jẹ́ kí n ṣẹlẹ̀ ẹ̀rọ fún yín ẹ wò mí lẹ́dà ẹ kọ́kọ́ wò pé màá tó ọmọ ọdún mélòó tán bá bí ọmọ tán ọmọ bá ṣe ń lọ sí skul wọn á ní àwọn ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ jí ní àárọ̀ kùtùkùtù tán ọmọ yẹn bá ti ń jáde tó bẹ̀rẹ̀ iṣẹ́ ó ṣe mọ̀ kó ti bọ́ sọ̀sán nìyẹn kẹ́dẹ́kẹ́dẹ́ ìrọ̀lẹ́ dé tí ìrọ̀lẹ́ bá ti dìgbà mélòó ni lè fi ṣu look at me kẹ̀kàn lè sọ pé mo lè tọ́mọ ọdún mélòó bí n ṣe jókòó yìí ẹni with time á lóyún ẹ̀ ń sọ bí a ṣe ọdún kan àbọ̀dún méjì àbí bíi mẹ́ta ọjọ́ bẹ́ẹ̀. truthfully táwọn ẹlòmíì gan máa ń jù bẹ́ẹ̀ lọ ó lè tọ́ ọdún 4 sí 5 but our own case is quite different kò lè tó bẹ́ẹ̀ táwọn fi máa lóyún ìdí tèmi ṣe sọ yẹn màá ṣàlàyé. dókítà báwọn rẹ ṣe wọ báwọn rẹ màá máa padà rí yín ṣe wọ. oníwà. bá tẹ̀ tí wá ṣe sùúrù ká tẹ̀ gbọ́ gbogbo àlàyé tí dókítà fẹ́ sọ ẹ̀ ń gbà tó ti sọ pé solution wà jọ torí ọlọ́run ọkọ mi ṣàánú mi mo ní jọ torí ọlọ́run pàmí sílé má pàmí síta dáṣọ àṣírí bò mí jọ ọkọ mi èmi náà mọ̀ pé bó ṣe máa turn out lélẹ̀. Ojú yìí kan ẹ̀rọ ṣé kò sí problem ṣá? No, kò sí problem. Okay, I sure. Àtọ́. Àbí àbúrò mi tún ti ṣẹ̀yìn náà. Ó ti wọ́n àwọn ọkọ̀ tó mo fẹ́ lọ bá ṣe ọkọ̀ ni wọ́n fẹ́ dánú bẹ́ẹ̀ yẹ. Ẹ̀wọ̀ ẹ̀ṣà tẹ̀lé ó máa ń rí bẹ̀rẹ̀ ọkọ̀ àwọn yẹn máa ń wú bí ẹ̀yìn kẹ́ ẹ má yẹ kó wọlé àìṣẹ́ kan. Ó yẹ kó ìṣẹ̀lẹ̀ sáìsì rẹ̀. Ẹ̀gbọ́n mò ń ṣe sáìsì ìfá àwọn kan jẹ́ kó má jẹ́ lálẹ́ mọ́. Tí máa tún lọ ní ọ̀sà ìyẹn máa tún máa náwó sí ẹ̀jẹ̀ kí n sára máa mẹ̀tẹ́lẹ̀ rárá ẹ̀. Ẹ máa rí sá ọ̀rẹ́ sá. O àbúrò ìwọ mo á rí o ó ti délẹ̀ o ìyá ẹ wà lọ́sítítù òun rọ̀ bí ó fẹ́ bímọ dókítà dẹ̀ ní operation ló máa fi bímọ yẹn mi ò dẹ̀ ní kọ́bọ̀ lọ́wọ́ báyìí jọ torí ọlọ́ àbúrò mi ràn mí lọ́wọ́ ṣàánú mi jọ. kò sówó kankan lọ́wọ́ yín ọjọ́ wo ni mo ṣe fún yín ní 200,000 naira tẹ́ ẹ̀ sọ fún mi pé kò sówó kankan lọ́wọ́ yín ẹ wò ṣe fẹ́ gbọ́ èmi ò ní kọ́bọ̀ tí mo fẹ́ fún yín o òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín kọ́bọ̀ tó yọ mi ò ní tó bá gbé bẹ ṣe ń náwó yàfùnyàfùn lèmi náà náwó yàfùnyàfùn ni ẹ sọ fún mi kí ni mo fẹ́ dé bá. o àbúrò o tọrọ ló sọ o parọ́ o ṣùgbọ́n jẹ́ àgbègbè yẹn lẹ ọ̀rọ̀ wà lórí ìyẹn aṣọ yẹn lẹ́ta ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí bá mi wá owó kí n tiẹ̀ fi lọ bẹ̀rẹ̀ operation ìyá ìjọmú fọlọ́n bẹ̀ jọ àbúrò ojú òní tiẹ̀. kí là ń sọ létà kò sí kàdá fẹ́ sọ létà tá a lè sọ nísìnyí èmi ò ní owó kankan tí mo fẹ́ fún yín ìyàwó yín rọbí ṣé 9 months kọ́ lèèyàn fi ń gbóyún ni tẹ bá ń dá 5,000 naira every week láti ìgbà tó ti lóyún ẹ mọ iye tó máa kú sí ni. wo ó mọ ká tó ṣẹlẹ̀ àní fi gbogbo yẹn lẹ̀ náà ní tí mo sọ ń sìn ni pé wọ́n ní tí mi ò bá lọ mú owó wá ń sìn sìn pé ó léwu gan. ó léwu kò kàn mí kò léwu kò kàn mí ìyẹn máa kọ́ yín lọ́gbọ́n pé ṣe lèèyàn máa ń pọn mí lẹ́dùngbẹ bẹ́ẹ̀ ni àti pé ṣe rí báyìí ni mo ṣe máa ṣe nǹkan mi ẹ wò kò lè yí padà. àbúrò báyìí ni ìwọ máa ṣe nǹkan tiẹ̀ kò lè yí padà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àti pé kọ́bọ̀ ìwọ ò ní. ẹ má jẹ́ kí n kanra mọ́ yín o ẹ má jẹ́ kí n fi kanra mọ́ yín o mi ò lówó ni mo sọ fún yín yẹn o.
Ọkọ mi. Ẹ ká sọ ẹ kú jókòó. Ṣé wàá pa? Pẹ̀lẹ́ kújọ́ mẹ́ta. Ẹ ká sọ. Ẹ wò ẹ má bínú sí mi. Ibì kan ni mo ti ń bọ̀. Bí mo dẹ̀ ṣe wà mí tẹ̀ nílé dúró pẹ́ ń bíbà igan torí mo tún lọ síbòmí. Àmọ́ ṣẹ́sìrì. Àìbámọ̀ anything tẹ́ bá fẹ́. Màá fẹ́ kẹ́ sọ gbogbo ẹ̀ fún mi lénìí. So that màá lè yanjú ẹ̀ kúrò ńbẹ̀. Ṣó ti yé yín? Àmọ́ tí mo bá dẹ̀ ti yanjú gbogbo nǹkan tẹ́ bá sọ pé ẹ fẹ́. Ẹ tún ní sọ pé tún máa dà mí láàmú ya ẹnu ọ̀nà mi kẹ́ máa lè béèrè favour lọ́wọ́ mi o. Ṣé understand? Ìbẹ́yìn náà mọ̀ pé mo ní family ti tèmi and I need to take care of them. Ṣó ti yé yín? So tí má ti ṣe wọn bá tí mo lè ṣe fún yín kẹ́nìbọ̀dì má tún dẹnu ọ̀nà mi pé òun wá béèrè favour. Ṣé understand? Àbí màmí? Tiléwá ṣé gan-an gbogbo tó sọ ẹ pátápátá tá a bá fẹ́ la máa béèrè lọ́wọ́ ẹ̀. Gbọ́nà Tiléwá ìjẹ́ ó tiẹ̀ béèrè nípa ìyàwó Babájídé tó torí ẹ̀ abẹ́ ń jọ́ kìíní àná. Ó tọ́ màá tiẹ̀ ní ìwé má bínú sí mi ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹ wò ikú gbàgbé yín àrùn gbàgbé yín á ò fàyàwó yín kọ́ ṣọ́ndẹ̀ ti bímọ. adúpẹ́ rẹ̀ ọlọ́ ìbejì ló bí gan. Irọ́ ni o màmí ẹ̀dẹ̀ wá sọ fún mi irú kí nìyẹn. akọkàn àtàbọ̀ kan. Irọ́ ni o ẹ̀gbọ́n mi ẹ̀ máa sọ pé ẹ̀sìn lè ẹ̀yin tún wẹ́ méjì nínú gbogbo kòsíkòsí yìí. bẹ́ẹ̀ ṣe fẹ́ kórí gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí. bá ṣe fẹ́ kórí lórí o Olúwa ṣeun. Ẹ jẹ́ gbẹnu sọ̀hún kẹ́ bára dáadáa sọ̀hún. Mẹ́jọ ló bí òun lò à ń kó káàkiri yìí òun lò à ń kó káàkiri orí wọn wá ní ìyèjì ló bí o. Dúró ná ṣó fẹ́ sọ fún mi pé o gbọ́ etí tí ẹ̀ báyìí gbọ́ pé ìyá Babájídé ó kú toyún ni. Mami. Bọ́dá mi. Ẹ wo èmi ò gbọ́ nǹkankan. Mi ò gbọ́ nǹkankan ojú ẹlẹ́dàá yín tó. Báwo ló ṣe wá ṣẹlẹ̀? Ó ń béèrè báwo ló ṣe ṣẹlẹ̀. Ṣé yẹ kó máa bẹ̀rẹ̀ irú kó ṣòṣì lọ́wọ́ wa pé báwo ló ṣe ṣẹlẹ̀? Ìgbéraga ti bà ẹ́ jẹ́ ó ti bà ayé ẹ̀ jẹ́ láti kékeré dẹ̀ ni. Wọ́n téèyàn bá ti bímọ tí ò bá ti tọ́ bó ṣe máa rí lélẹ́yìí. Wọ́n tọ́ ẹ. Ẹ wo ìyá kíkẹ́ ẹ jẹ́ má bínú ẹ má làágùn jìnnà. Wo Tiléwá wojú mi dáadáa kò wò mí dáadáa. Ó mọ̀ mí o sórí jọ́kíjọ́ tí o bá rí ẹsẹ̀ mi nínú ilé yín yẹn gígé ni kò gé. Ṣé wàá rí nípa tówó di owó ẹ̀ mú ọlọ́wà fàlùbáríkà sí. Mi ò ní ìdòwò ẹ o rárá. Nínú ẹjọ́ torí Ọlọ́run ẹ̀gbọ́n mi omi ló pọ̀ jọ kà ló ń gbà yẹn. Bàbá ọkọ mi má gbé yẹn sínú ẹ̀. Ẹ̀jọ̀ mo lè fẹ́ ti Tiléwá sí mo lè fẹ́ ti sí ọmọ yín mà lélẹ̀ yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀yìn ní kẹjọ nítorí Ọlọ́run ẹ dáríjì o. Ẹ wo màmá n tó wà bẹ́ẹ̀ ní sí àwọn ẹbí báyìí a ti ṣèpàdé ṣe rí ogún tẹ̀gbọ́n mi fi lẹ̀ nínú ká pín méjì ọgbọgba báyìí kọmọ yìí kò kan ká kò kan àbí kẹ́kẹ́ bá ṣe aṣojú ogún yẹn ní ṣókí òun náà ni mo fẹ́ òun lára sọ fún ẹ kò jù báyẹn lọ o ṣé a ti gbọ́ ọ̀rọ̀ tí mo jù báyẹn lọ. Ẹ sọ kọ́kọ́ fún mi. Kí ni mo fẹ́ sọ fún ẹ? Sórí gbogbo nǹkan nìyẹn lè ṣàwọn ilé ayé yìí tí o bá fi etí gbọ́ hospital pẹ̀lú èèyàn o lè nírọ́ ló ń pa kó má lọ jẹ́rọ́ bí nǹkan ṣe máa bàjẹ́ ni ọmọbìnrin yẹn kú toyún lè tòótọ́. Mami ilẹ̀ ń sọ̀rọ̀ báyìí iṣẹ́ àmọ́ bọ́rọ̀ ẹ̀gbọ́n mi ṣe rí àfi bíi kalokalo kò sí nǹkan ẹ wo every week ni mo ń fún wọn lówó ṣé ẹn tó lóyún tó fún yàn lóyún ṣé kò mọ̀ pé oṣù mẹ́sàn-án lobìnrin fi ń gbóyún ni kò lè má dáwọ́ jọ kó tó kàn gbà tó máa bímọ ni. Torí Ọlọ́run Tiléwá má màmá sọ̀rọ̀ báyìí wo bí o sórí àwọn méjèèjì tí wọ́n lọ ṣe sórí ìyá kíkẹ́ ń tiẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ sọ ló ti sọ yẹn sọmọ pé báyìí ń dàlẹ́ wọ̀rọ̀rọ̀ yẹn kò sí nǹkan kan nú ẹ̀ mọ̀ àti ohun tó fẹ́ sọ ṣùgbọ́n sórí ti Babájídé yìí òun ló ń dẹ́rù bà mí o. ṣe rí nǹkan tí mo fẹ́ sọ fún yín mi ní fẹ́ kẹ́ fi ṣèbínú bó ṣe rí ní ara mi mo ṣe feel pé kí n pè é ẹ̀dẹ̀ náà ìsìnwá gan ní clinic mo ṣe wọ pé ó ṣe kókó fún mi kí n bá yín sọ. ọ̀rọ̀ lórí àìrọ́mọ bí ìyàwó ni bẹ́ẹ̀ ni mo wò pé ayé ti lajú gan sí débi pé kò sí ẹni tí ò lè bímọ mọ́ oríṣiríṣi options ló wà fún àwọn tí ò lè bímọ tó jẹ́ pé wọ́n máa rí ọmọ tọ́dọ̀ máa ní ọmọ láyé méjì lèmi ní tí mo fẹ́ sọ fún yín ẹ lè wá mú ètò bá wùn yín nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ ni adoption ẹ lè adopt ọmọ kò yé yín tí bá adopt ọmọ
tó máa jẹ́ ọmọ títí tí kò dẹ̀ sẹ́nibọ̀dì tó máa mọ̀. Ẹ̀yin lè máa choose fún ara yín bójú ọkùnrin ni bójú obìnrin bó jẹ́ pupa bó jẹ́ dúdú bó jẹ́ ìbejì gan lẹ fẹ́ kò yẹ yín tó dẹ̀ ní sí nǹkan kan tó máa tẹ̀yìn ẹ̀jẹ̀ lọ́jọ́ iwájú. Ẹlẹ́ẹ̀kejì tí mo mọ̀ pé kò gba ẹnu mi àmọ́ kẹ́ má bínú ẹ ti dàgbà ẹ kéré sí ẹ ṣe wá ọmọbìnrin kékeré kan tí ẹ̀yin àti ẹlẹ́jọ́ wà tó lè lóyún fún yín. Ẹ mọ̀ báwọn Yorùbá náà ló sọ pé orí ọmọ lè ń pọ̀ ọmọ wáyé bóyá tó bá lóyún ìyàwó yín léyìn náà lè lóyún. ẹ ṣé inú mi dùn púpọ̀ mo appreciate your advice ṣeré inú mọ̀nà méjì tẹ́ mu wá ìkan wà tí mi ti ẹ̀fẹ́ rárá lé ayé mi ó ní pé ká adopt ọmọ tí ń lọ adopt àmọ́rò àìsàn wo àbí àrùn wo ló ń bá wọn jà nídìílé àwọn tí wọ́n bí tí wọ́n bá ti gbọ́ ọmọ yẹn báyìí ó ti gbé kíni ẹ̀ wọnú ẹbí èèyàn nìyẹn ọmọ lágbájá náà ni wọ́n máa pè ó ṣe wá rí tẹ́lẹ̀ kejì ìmọ̀ràn yẹn ó wà òkè àfinimọ̀nà ni ọlọ́run bá kọ́ àmúṣe ṣe wọ́n ẹ̀wọ̀n àdínà bí ṣe jù ṣe wọ́n. ṣé ẹ bínú ṣá. àtọ̀ ẹ bẹ̀rẹ̀ kọ́ tẹ fẹ́ sí. òkè máa bèrè sí i. ó jẹun náà. Mama jẹun later. ó dá ẹ sí. bá tiẹ̀ jẹ́ yẹn ni ṣé kò dáa. Ọ̀ní mo lọ rí pásítọ̀ mi. ó lọ rí pásítọ̀ kí ẹni ṣe pẹ̀lú tèmi. ṣebí lórí ọ̀rọ̀ àìrọ́mọ bíi wà yìí náà ni. ẹgbẹ́ mi lọ́wọ́ ọmọbìnrin ó ní problem o ó dẹ̀ mọ̀ ẹ́ pé ó ní problem ó mọ̀ fúnra rẹ̀. bàbá ò ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣebí for better for worse lèmi àtẹ́jọ́ agree. already for better for worse yẹn náà àjọ ń ṣe lọ báyìí already ni nígbà tó better àjọ wà ní. ó dẹ̀ worst lọ́wọ́lọ́wọ́ lórí àìrọ́mọ bí ẹ̀ náà mi ò torí kí n kọ ẹ sílẹ̀. ohun tó tún wá burú jù láyé ò kọjá pé lẹ́yìn worst ikú tí ò dẹ̀ sẹ́ni bọ̀ tó gbàdúrà ẹ̀sìn ìwọ mọ̀ pé ó ní problem ó dẹ̀ mọ̀ pé mo mọ̀ pé ó ní problem doctor mọ̀ pé ó ní problem èmi ò ní. So mo lọ ọ̀dọ̀ pastor mo lọ sọ́dọ̀ imam mo lọ ọ̀dọ̀ àfáà bí kò kàn mí náà. dún ṣé kí n fó jẹ sílẹ̀ ni. irọ́ jọ. Just leave it. Don't worry. Don't worry. mo ní ìjọ náà ò lè jẹun ẹ. It's okay, woman. Yes. Àǹtí Péjú. Báwo lè ṣe wá ń wó lọ? Àǹtí Péjú, mo ti ẹ̀fẹ̀ dá sọ̀rọ̀ kan sí ọkàn mi. Ọkọ patient wa yìí. Madam ti lé wá. Mo wá rí mo tó bá gbé yín wá, mo rí yín jù. Mo rí yín. Ní ọmọ ṣe ga o. Inú mi dùn pé o sọ pé o fẹ́ dá sọ̀rọ̀ tí ọkùnrin. Kí ni business ẹ pẹ̀lú yẹn? Ṣé nǹkan tó wá kán bí nìyẹn? Àbí? Àmì ẹ̀bọ̀. Mi ní pẹ́ tá ìfẹ́ tó máa.
pé kí wọ́n bá mi bá dájú sọ̀rọ̀. Mo tó máa ń ṣe wọn ò ní jẹ́ kí n jáde. Wọ́n mú oṣù ọmọ kékeré mú náà. Táwọn ọ̀rẹ́ mi bá invite mi sí party, dájú ò ní jẹ́ kí n lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀. Anyway now, mo fẹ́ fi kankan dá lójú. Bàbá ẹ̀ nífẹ̀ẹ́ gan. Ó nífẹ̀ẹ́ tó pọ̀. Sórí má jáde tó ń sọ yẹn. Experience tí ọ̀pọ̀lọpọ̀ àti ní àti ohun tá à ń gbọ́ tá à dẹ̀ ń rí lórí amóhùnmáwòrán ní orí rédíò then pépà ń gbà mí. Àìmọye ọmọ ló ti bọ́ ọ̀rẹ́ lọ sí pàtì tí wọn mẹ́ni tó bá lọ tẹ́ pé àdéhùndòdò ìgbà tó máa padà rí ọmọdé yẹn wọ́n bá lọ́gbẹ̀ẹ́ títí tí wọ́n ti pa síbẹ̀ tí wọ́n ti yọ pàtì lára ẹ̀. Ọlọ́run jẹ́ káwá rí irú ẹ̀. Ológun náà kan ní bàbá ẹ̀ tí ò fẹ́ kó bọ́ sómi. Ta ló fẹ́ nílò ẹ̀ tó máa gbàdá kókó bọ́ lọ́wọ́ kò sí. Ìwọ fèsì ìwé ìgbà mẹ́rin ló kù tó máa fi parí ìwé tó máa wà lómìnira rẹ̀ ó ń kánjú ní bó ti yẹ sìn. You just face your story. I'll talk to him ṣùgbọ́n. Má wọrí kò sí wàhálà. Ọ̀rẹ́ èwo ló ṣe. báwo ni èwo ni wọ́n ṣe ń bí. Sọ́wọ́ abẹ́sọ̀ lọ́wọ́ ni. Ọ̀rẹ́ náà dẹ̀ là ń sọ. Ó ní pẹ́pẹ́ sí o fún wọn ní free movement kó wọn máa jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn. Wọ́n á bá sọ ètò ìjọ tọrọ. Ìpè ọ̀pọ̀lọpọ̀ láti rí tí wọ́n ti ṣe ní jàǹbá. O ti sọ gbogbo yẹn fún. Yes. Pé ohun tí bàbá ẹ fẹ́ ìwọ fèsì wí ẹ̀. Wọ́n bá léèyàn nífẹ̀ẹ́ ọmọ abẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ o. Do you understand? Nǹkan kan tí mo kàn fẹ́ kó ṣe ọ̀rẹ́. Wá méjì mẹ́ta nínú àwọn tó ń bá rìn tó máa mọlé wọn tó máa mọ ọ̀nà wọn. So tó ń bá fẹ́ ṣe nǹkan wọ́n lè jọ lọ. Tí wọ́n bá pẹ́ ọmọ àwọn tó máa pẹ́ tó bá pa ago tiẹ̀ tó ń bá tí ò bá lò wá pẹ́ àwọn ẹlòmíì inú wọn ń bẹ̀ at least ìbọ̀lẹ̀wà bí bàbá ní ṣìkìnà. O ṣe ọ̀rẹ́ mi fún wa láyé afẹ́ sọ̀rọ̀. Má wọrí my dear. Ó kéde my dear. Ọ̀rẹ́ báwo lọ̀rọ̀ ti bí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ mi ti di alátiṣe tó láti máa ti ṣe ara ẹ̀. Ṣùgbọ́n mi ò kéré sí mo dàgbà sí ni. Ọmọdé ló ń wọlé lọ yìí tí ẹ bá jọ ń lọ àbẹ̀tí àwọn tí ò mọ̀rí bá wọnú ilé tó bá jáde ẹlòmíì lè sọ pé àbíyàwó ẹ̀ ni tó bá sọ pé ọmọ ẹ̀ náà máa lanu ni. Tẹ́pẹ́ mi náà bá ní ọmọ nílé tí ò tiẹ̀ tí ì tó ṣàn pé gbogbo ohun táwọn ikọ̀ la máa wí. Àìlárẹ̀ mọ̀ ìyàgbà náà mi wo ọjọ́ orí mi yìí sìn. Lọ́rọ̀ kan ṣá ọmọbìnrin ti bí yẹn Péjú. Ṣé nọ́ọ̀sì. Nọ́ọ̀sì àtijọ́ sọ̀rọ̀. Ṣé pé. Yes. Tí Ọlọ́run bá wá ṣe àmì síbẹ̀. Àdúrà gbà. Tó a jẹ́ pé mo wà lára ẹni tó lọ́n ṣàánú ni. Òbí sórí àtìyàwó tó ní òrùka lọ́wọ́ àti tí ò lórúkà ìtọ́lọ́run bá ti ṣe tí àdúrà bá ti gbà bó lè jẹ́ àdúrà àwọn méjì náà ló gbà o ò ní fẹ́ wọn sí inú òrùlé kan ṣo ni pátápátá ìkan wà lákè ìkejì àdẹ̀ wà lóko. Kò sí ní tó jákè kò sí ní tó jókòó ọlọ́màjẹ kò jọra wọn. Mo ò lè fẹ́ àwọn méjì pọ̀. Kí ló fà? Mo ṣe mi ò mọ nǹkan tí bàbá mi mọ experience wọn lórí obìnrin mi mọ nǹkan tí wọ́n rí nígbà tí bàbá mi máa kú ọwọ́ mi ni bàbá mi kú sí. Ohun tó sọ ní pé lágbájá bó ti kò ní oko ní ọlá tó ó gbọ́dọ̀ gbé ìyàwó méjì sábẹ́ òrùlé. Ó sọ̀rọ̀ yẹn tán mi mọ nǹkan mi tàn fẹ́ sọ bí bá mi bomi náà fẹ́ wí ni o bí bá mi mú nǹkan kan ni ó sọ̀rọ̀ nù bẹ́ẹ̀ ni. Láti gbà ẹ̀ máa ń rìn sí mi létí. Ó jẹ́ kí n mọ̀ pé tí ó rẹ̀ bá wáyé àwọn nǹkan tó bá máa ṣẹlẹ̀ ò ní dáa. Wọ́n dẹ̀ ní gbọ́ràn sàn jẹ́ bọ́ rírú lọ.
so ẹnikẹ́ni tó ń kó lè bímọ báwọn méjì lóyún pọ̀ gidi gan tán bímọ ìkan máa lọ fún kan. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò le ó ti di pé a ti fi ṣu sí nọ́ọ̀sìn ká máa wọ́bẹ̀ ẹni bá dẹ̀ yàwọ́ náà méjì òun ni. bó jẹ́ tó lórúkà ni bó jẹ́ tí ò lórúkà àgbẹ̀kádùn àṣà ti gbà síbi kan ó wá ń kó tó ṣẹlẹ̀ nísìn àjọmọ̀ àdébì. Bọ́ọ̀lù ṣe é ṣe báyìí náà. Má work out on me now. Kí ló tó máa ń ṣe báyìí fún mi? Woman, lọ́nà kí ni problem tó ní náà? Ó wọlé, ó ti kí mi, mo ti dẹ́ lóhùn. Then mi mọ tó fẹ́ ṣe, mo ń wọnú yàrá tí mo lọ. Ṣé wàhálà wà ńbẹ̀ ni? Bọ̀ bọ́lá yìí náà ni mo fẹ́ ṣe fún ẹ bó ti ẹ̀ béèrè lọ́wọ́ mi. Mo dẹ̀ ń fún ẹ ní nǹkan kó wo òde gbà. Do I need to ask you me ní láti béèrè kankan lọ́wọ́ ẹ̀ náà bó mọ̀ mọ̀ tó ti ń bọ̀? Ṣé ó fẹ́ jọ time bomb ni tí ẹ gbà? Fine. Kí ni mo mọ̀ tán kọ sí owó ẹ̀ ń sìn? All this technology kò yé mi. Nǹkan tí mo mọ̀ kọjá positive. Positive means I am pregnant. Yes, mo ti lóyún. Wọ́n sọ fún mi kò lóyún. Wo bí dókítà ṣe sọ fún mi báyìí, ara mi kàn gbé mú ewu amọ́tò délé gan mi kò yé mi. I'm pregnant. Hello, doctor. Ṣé wàá pè? Ìyá àmúwa ẹ̀ ṣe gan. Ìyá yìí ló dé ọ̀dọ̀ mi sìn ló ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan. All right. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe. Okay. Màá rí lọ́la. Ẹ ṣe gan. Ẹ̀yin ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. So trust me. You need to confirm the doctor. Okay, ṣe pé mo trust you. Ṣùgbọ́n pé ṣàṣà lọkùnrin tó lè nírú sùúrù tó ní pẹ̀lú mi. I'm so grateful. Tó bá rí mi tí mo change bákan pẹ̀lú ẹnu ilé mi báyìí. Kò sọ́kùnrin náà láyé yìí. Kíkọ́ ẹ kí wọ́n jẹ́ 1,000. Tó jẹ́ pé o máa dénú ilé ẹ̀ kò ní rọ́mọ tó máa sáré padà wá. Pé daddy welcome this. Ibi tá a bá fi cup síbẹ̀ ló máa wà. Ibi tá a bá gbé báàgì síbẹ̀ ló máa wà. I mean kò sí mi tí ọkùnrin náà. Wọ́n ní o ní láti sọ̀rọ̀ jù. Èmi náà dẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ ju pé o ṣe mo dúpẹ́ lọ. Ìyẹn jẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan tó ṣe gbogbo sùúrù and everything I really appreciate it. Now I'll prepare nice food. You know now I'm a very good cook. Please hold on, please. Hello? Yeah, báwo ni mo okay. Mo fẹ́ kó máa bọ̀ lé mi sínsìn. No. Gbogbo kí n tó kìlẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì sọ. Dọ́là. Ó dẹ̀ wá. Olùdarí wọn lónìí. Èmi pẹ̀lú yáyìn sọ lọ́wọ́ sí.
ṣé nǹkan tó ń sọ fún mi ni pé ó wà ń sìn. My friend, ó di ọ̀la period. Ó dọ̀la. Mo ti gbọ́. Màmá retí ẹ̀. Ó dàbọ̀. Màá san owó ọ̀la tó fẹ́ wá yẹn. Nǹkan tí mo fẹ́ sọ ẹ́ pé máa ti sọ fún ẹ báyìí. Inú ẹ̀ máa dùn pa ni. Wá ló dọ̀la. Tó bá dé lọ́la máa gbowó kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. What's that? Must you ask? Wọ́n ní láti mọ̀ náà ṣé tí wọ́n bá àṣọ̀rọ̀ fún máa ń bèèrè ọ̀gbìn ta ló ń sọ̀rọ̀ ni. Péjú, ó dẹ̀ lánàá sọ fún mi pé ó lóyún fún mi. Náà kò yẹ kó sọ yẹn sí náà. Mo ti lóyún o. Péjú ò lè lóyún reason tí ò dẹ̀ fi lè ní ìsìn ni. Ìyàwó tí mo fẹ́ ní Ṣùlọ́kà, Ọlọ́run bá ti gbàdúrà ẹ̀. Tó bá ṣe pé ọ̀ ló bá wà nípò ẹ̀ àwọn ìfẹ́ wọn ní kó bẹ́ẹ̀ o ò dẹ̀ ní kó báyàn ṣùgbọ́n yóò bá mi ní àti ẹ̀jẹ̀ pín tí ẹ̀ fẹ́ fetí mi gbọ́ nǹkan tó jọ rárá. Wo Folúṣọ́, ìdùnnú ṣubú láyọ̀ ni olúkálukú máa bí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí nǹkan kan dẹ̀ ní ṣẹlẹ̀. Ìwọ̀n tí wọ́n pè ní dùn ní ìbànújẹ́ ni. Do you understand? O ò lè fọyín yẹn lé o máa ṣe ni. Ṣẹ́yún. O máa ṣe ni. Èmi ò lè ṣẹ́yún o. Ẹni máa yẹ ká drag rárá tó bá dọ̀la máa send 500,000 as account ẹ̀. Get ìròyìn yẹn kò lè fi tó kù tọ́jú rẹ̀. In fact tó bá rí mi lọ́nà má ṣe bí wà tó mọ̀ mi. Màá fi mi 500,000. Ó wà okay. Ṣebí kí n máa fi tọ́jú ọmọ tó wà nù mí ni. Ìwọ ló fi oyún, èmi fi oyún títì ni. Ní ìran tèmi wọn kì í ṣe oyún tí ó ti yé ẹ. My dear, àbí iṣu bí kókó ni hàn. Ó fẹ́ dàbí ìgbà tó lágídí àbí. Aṣágídí pẹ̀lú mi. Folúṣọ́, gbogbo ìtàn ṣe yẹn wọ́n àti ni o. Wọ́n àti ni o. Èmi ò lóyún kankan ṣẹ́. Bí wọ́n ló lágídí ni o, bẹ́ẹ̀ mi mo lágídí kájọ máa wò ó lọ. Èmi ò lóyún kan tí mo fẹ́ ṣẹ́, àbíyè lọmọ tèmi máa bí lágbára Ọlọ́run. Ìyá mi, tí n bá ní mi mọ nǹkan tí ò ń go through, irọ́ ni mo pa. Ṣebí ọ̀rẹ́ mi ni. Èmi mọ́ mi máa bá sọ̀rọ̀. Sórí lórí pé kò fẹ́ máa bá sọ. Ṣùgbọ́n ṣọ̀rẹ́ mi ni mo mọ orí èèyàn tó jẹ́. Mi ò fi dá ẹ lójú pé ó máa gbà o tàbí kò ní gbà, bọ́ máa bá sọ. Gbogbo bó bá dẹ̀ ṣe jẹ́ má jẹ́ kó gbọ́. Tí má ní gbogbo ọ̀rọ̀ yóò yé mi, irọ́ ni mo pa. Èmi náà ni kò fẹ́ mi. Kó kọ́ṣà take responsibility ọmọ ẹ̀ ni mo béèrè fún. Gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ ọmọ ẹ̀ pátápátá kó ṣe ó tán. Ṣé bọ́ọ̀rẹ́ mi ni kó tó di pé oyún wáyé? Mo mọ nǹkan tóun náà go through lórí ẹ̀. Ìyẹn náà lèmi náà fẹ́ fi bá sọ̀rọ̀. Mo dẹ̀ nígbàgbọ́ pé ó máa gbọ́. Bọ̀ tí n bá ṣe wá bá sọ, èsì tó bá fún mi máa jẹ́ kó gbọ́. Ó dà, ẹ ṣé mo dúpẹ́. Wàá máa retí èsì yẹn. Ẹ ṣé. Ọlọ́run á wá pàdé. Ẹ má bínú. Oúnjẹ yẹn kù díẹ̀. I'm fine. Ẹ̀yin àti program tó máa wò ṣẹ́yìn fẹ́ kọ́ ẹ̀ṣẹ̀ ní báyìí. Kọ́ ẹ̀ṣẹ̀ ṣá. Mi ò kọ́ ẹ̀ṣẹ̀ mo lọ́ọ̀bẹ̀ gidi ni. Tó bá sọ pé gbogbo sport tán ìrìn ń wò láyé ẹ̀ṣẹ̀ mo lẹ́jọ́. Number 2 ni bọ́ wa. Bẹ́ẹ̀ ti ń rí. Báwo ni nǹkan tó ṣe? Àlòkù díẹ̀ má bínú. Èmi ò mọ̀ pé má tètè dé. I'm sorry darling. Mo tiẹ̀ fẹ́ sùn kankan. Kí ni? Mo fẹ́ kó change hospital tó ń lò yẹn. Ṣé o ti yẹ sí i? So wàá lè máa lọ ṣe Atlanta níbù mi. Mo fẹ́ proper care fún bẹ́ẹ̀. Àbí kí ló fẹ́? Honey. Why? I don't know. Ṣé kìí ṣe pé ẹ̀yin àti doctor any misunderstanding? God forbid. Yes, kí ló wá dédé? Èmi kàn ṣáà mo rò bẹ́ẹ̀ ṣá. Ẹ wò. Ṣé mo understand nǹkan tẹ́ ń try láti ṣe. Mo mọ̀ pé fún àǹfààní tèmi náà ni. But yín náà mọ gbogbo wàhálà táwọn people yìí ti ṣe kó tó di pé ilé ìjàjà tún dúró.
tẹ́ bá wá ní kí n lọ try hospital mi nsìn tí nǹkan mi bá lọ ṣẹlẹ̀ sí mi bóyá lọ́nà bí mo ṣe lọ ni àbí bóyá táwọn yẹn gan ò bá wà competent enough. jẹ́ kí n ra wà lóye jẹ́ ṣe ti bọ́ ọwọ́ wọn bá mi lára mu and I'm comfortable with them, please. It's alright. Pẹ̀lú ń bá ohun tó sọ yìí, it's enough. Yẹ ká wà mẹ́. Thank you. Oúnjẹ tó ń ṣe ń kọ́. Ṣé kí n máa lọ sí trade? Ní trade ti báwo? Ẹ fẹ́ ṣe mí léṣe. Irọ́ o. ṣé ìbínú pé mo fẹ́ gba àkókò yín díẹ̀. Rárá mà. Mo kàn fẹ́ pe àkíyèsí ń sáwọn kankan ni. Ṣé dókítà ti ṣàlàyé àwọn kankan fún yín bíi pé kẹ́ ẹ make sure pé ẹ̀ ń lo oògùn yín déédéé àti pé kẹ́ máa wá fún antenatal class yín náà déédéé? Wọ́n ti ṣàlàyé fún mi. Àwọn ọjọ́ ọ̀nà ni pé kẹ́ máa wá. Wọ́n ní pé kí n jẹ́ kó di next week kí n tó bẹ̀rẹ̀ sí ní wá pé by then màá lè ya first scan mi and ṣe mọ̀. Ẹ má worry, èmi á bá yín bá wọn sọ̀rọ̀. Ẹ lè máa wá fún scan ní every week nítorí aláti monitor ọmọ yìí o ṣóye yín aláti mọ bó ṣe ń dàgbà nítorí tó wẹ̀ máa kọ́kọ́ jáde tẹ́sí máa kọ́kọ́ jáde bó ṣe ń mí sí bóyá ọkùnrin ni bóyá obìnrin ni. èyí ni gbogbo bẹ́ẹ̀ ló yẹ kí a mọ̀ nítorí bí oyún yẹn ṣe wáyé àbí ẹ understand mi máa bá dókítà sọ̀rọ̀ lágbára Ọlọ́run irú ayọ̀dẹ̀ la máa gbọ́. Àmín. I'm so happy. Ẹ wò Sherry nurse Péjú irú yín ṣọ̀wọ́n torí mo realize pé láti ìgbà tí mo ti ń wá sí clinic yìí ẹ máa ń pay attention sí case mi. I'm so grateful ẹ ṣé mo dúpẹ́ gan. obìnrin lèmi náà ju gbogbo ẹ la dúpẹ́ fún Olúwa ṣeun. kò sí wàhálà ẹ take care ẹ ṣe gbọ́. Alright. Mama expect yẹn ṣe gbọ́ tó dàbọ̀. Àǹtí nọ́ọ̀sì, báwo lára ẹ̀gbọ́n mi? Ẹjọ́ ẹ ṣàánú wa o, ẹjọ́ o. ọ̀rẹ́ báwo ni. ìjọ lè gẹ́sùn tó ṣẹlẹ̀ báyìí sìn. nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò jẹ́ kí n mọ̀ o kúkú mọ̀ pé mi ò gúdù ní pé à ń gẹ́sì àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. no one mo wà lọ́sibítù sí náà ìyá yìí ń rọbí lọ́wọ́ mo dẹ̀ wá ibi tí mo tẹ̀ ṣe pizza ram pé kí n gbóhùn ìyá kí n gbóhùn ọmọ. ṣọpẹ́ lójijì dọ́kọ̀ èdè rọ́ọ̀ṣì yìí gẹ́yìn bí péjú àbí dúpẹ́ pé ó ti jẹ́ nọ́ọ̀sì tí mo sọ fún ẹ yẹn náà rọ́ọ̀ṣì òun náà dé sí náà sọkún náà rọbí. irọ́ ni o ó máa jẹ́ brace ló score ìyá ọ̀rẹ́ mi. no brace kan hat-trick ní ṣùgbọ́n jọ ṣọfẹ́ kí ló ń ṣe báyìí sí náà ṣọfẹ́ máa mess mi sí ní àbítẹ́ wo nìyẹn. irọ́ o mo ṣe máa mú ẹ ṣeré bíi ti báwo. okay you know what máa bọ̀ abá mi báyìí sísè right now àbí ṣé o máa dá mi dá wàhálà tó wà lẹ́yìn sí kémi ní kò ní kí n fèsì àbí ẹni tó bá bímọ ọ̀run ló ń pọ̀n. ṣebí hospital kan tẹ́ ń lo yẹn náà ló wà mo ti kàn ẹ́ lára tán bẹ̀rẹ̀ sí mo ń bọ̀. àwọn yẹn ok màmá rẹ tẹ́ sìn. Hey my God. èmi gan mo ṣeré tí n bá débẹ̀ yẹn sí kò tiẹ̀ mọ ẹni tí. ẹ kò rí rè sá. báwo ni. wọ́n ti bímọ. ó ti bímọ. bẹ́ẹ̀ ni madam ti bímọ. ọkùnrin àbóbìnrin. ọkùnrin náà bí. ọkùnrin
ọpẹ́ lè fọlọ́. nurse méjì náà ti fi mọ́ ọ ti mọ̀ bouncing baby girl obìnrin náà bí. ìyàwó mi kọ́ ṣíṣá wà lókè. all right. ok dókítà ọ̀pọ̀ ẹ̀jọ̀ ṣílẹ̀ lórí wọn. kẹ̀dẹ̀ máa ń dàgbé mi ní àṣà nọ́ọ̀sì náà. ẹ kí wọ ọmọ Ọlọ́run abẹ́ dá sí Ọlọ́run àkàmọ́ wa a ṣe lólu ọmọ nínú ilé. bọ̀dá nǹkan tí mo wá rí fún tó wáyé pé ìlú òyìnbó la wà a lè ní bóyá ọ̀nà jìn ilé mọ̀ pé dólé dandan ni nǹkan tá a máa ṣe ni ṣùgbọ́n ó tó wáyé kó mú mi lára jù kò kọjá pé ọmọ tá a bí ìjọ tá a ti bí ọmọ yẹn báyìí ìgbé ni ara ẹdẹ màmá gbóná ni àgàgà tí n bá débẹ̀ tí n bá gbé ọmọ yẹn dání báyìí bí ìgbà tálà di fọnọ́rù ni àwọn wà wò báyìí mọ̀ ní àfi kí n dọ́dọ̀ bọ̀dà tí mo mọ̀ pé ìsúnmọ́ àwọn bàbá dáadáa gbogbo bó ṣe ń ṣe èrò lé nǹkan kan èyí mọ̀ ń pa ẹ̀ mo tó gbé mi débi báyìí nìyẹn o ìyàwó mi ni kò ń ṣe pé báyìí mo ní that of mind lé lórí ṣùgbọ́n ẹ wo ló tẹ̀ ń wò yìí ó jìn bàjẹ́ ohun tí mo ṣe ní fún wa báyìí ni kẹ́ńdà mi lóye. ó ṣe ọgbọ́n nìkú mọ ẹnu bí ọmọ ọkọ ṣe máa ń ṣe nìyẹn òun ló ṣe yìí. ṣé tó bá bímọ ní ìdílé tiwa gbogbo ohun tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ìdílé a gbọ́dọ̀ máa ṣe sórí gbogbo àmì tó lórí yìí èmi ò fẹ́ kó dáàtọ̀ ẹ o gbà tá a bá ṣe àwọn ọ̀rọ̀ ilé fún ọmọ àmọ́ bí tá à ń lọ èmi tí mo jókòó yìí wọ́n ṣe fún mi wọ́n ṣe fún ọ náà nítorí ẹ̀ ìgbà tó bá ti mọ̀ yìí pé o máa ráyè kẹgbẹ́ ọmọ wa ká ṣe tá a máa ṣe fún. kò sí bọ́lá tí n bá ti dé kò ń sìn máa sọ fún dókítà kan jẹ́ ká discharge lọ. bóyá ọ̀la ọ̀tún náà ká débi ká tó fún lórúkọ. kò sí màá ti sọ gbogbo ètò màá ti lọ ṣe gbogbo ètò lẹ̀ kò sí wàhálà o ṣe àdúrà gbà. ọ̀kàrẹ̀ o ṣe. Tíléwá ó wá sílé ọkọ ẹ lénìí láti wá wẹrẹ ẹ mọ́ nítorí eléyìí ètùtù dílé ọkọ ẹ òun lélẹyìí o tí omi tí mo gbé dání yìí tí a bá wọn sílẹ̀ tí o bá ti lè dá kọjá wọlé tó o bá sá jáde ọmọlé wa ni o ó dẹ̀ kó rere gidi àmọ́ tó o bá sá jáde kì í ṣọmọlé wa o bó ṣe jẹ́ nìyẹn èmi tí mo dúró yìí wọ́n ṣe fún mi ọkọ ẹ gangan wọ́n ṣe fún bó ṣe jẹ́ nìyẹn ó yá o. ìṣẹ̀ṣe ò ní bàjẹ́. ó yá wọlé wọlé mo jẹ́rìí ẹ̀ ó káre ó káre ọmọ dáadáa kó rere ọmọ dáadáa yóò gbọ́ ọmọ yọ ọmọ gidi ni yóò gbé bá ṣe ń ṣe ní ìdílé wa kí ló dé kí ló ṣe é. ìyàwó mi ẹ kújọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ ìwọ ni mo wá rí màá fẹ́ kó dáríjì wá torí ẹ̀bẹ̀ náà ni mo wá bẹ̀ torí gbogbo tó ṣẹlẹ̀ pátá wọ́n ti ṣàlàyé fún mi àmọ́ mo bá jà mo bínú sí i mo rí pé ọdọọrùn kan tó báyìí wò àmọ́ síbẹ̀síbẹ̀ náà àwa ni ká wá kí n wá bẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí olórí ẹbí jọ̀ǹtúrì ọlọ́run má bínú ìyàwó mi ọlọ́run àdọ́mọ ẹ̀ sí fún ẹ ò ní ṣubú dànù ó wà ní rí wàhálà ṣọ́wárọ̀ ọmọ tó bí yìí
ọlọ́run abẹ́ wo ọmọ yẹn má ronú lọ síbi kó tó ronú sí o àdágbé àdáfà àdáṣe mo mọ bó ṣe rí o òun ló jókòó yìí mo bínú sí gan tó yẹ pé kí n ná gan inú bí mi débi kó sá jáde ni bó ṣe dúró yìí jọ àbí kí n dọ̀bálẹ̀ ni. ó ṣe gan ọlọ́run àpọ́n ẹ lé ọlọ́run àpọ́n ẹ lé orúwà jágbajàgba tó ń wù yìí kì í ṣọmọ burúkú bẹ́ẹ̀ ọlọ́run ló mọ bó ti rí wà yẹn. mo ti mọ̀ pé ó máa padà bọ́ sí kán wá bẹ̀bẹ̀ náà ni torí pé mi ṣáà lè gbọ́mọ fẹ́ lómi òun ló lọ mú ẹ̀ àmọ́ Folúṣọ́ fìyà jẹ mí o nígbà tí mo wà nínú oyún lásìkò tíyàn máa ń ní ìdọ̀kọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ tíyàn ní ìdọ̀kan fún oríṣiríṣi nǹkan mi ò rí Folúṣọ́ ń bẹ̀. ìkànnì ẹ. àmọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe mo ti dà fọ́ lọ́hùn. má bínú sí i. ẹ ṣe bọ́dà ẹ pẹ́ fún wa ṣe rí bí ọlọ́mọ bá ṣe kọ́ láyè pé nǹkan máa rí bó ṣe máa rí nìyẹn gbogbo gbèsè tẹ́dà bá máa gbé láyè yìí ló máa gbé èmi náà bẹ̀ pé má bínú gbogbo ọ̀nà tí máa fi ṣe ṣe rí àdágbé àdáfà mi ìrọ́kọ mi rí nígbà tí yẹ kí n rí bó lóun kéèyàn jí àtò láyè fógún ọdún pàápàá ọjọ́ bẹ́ẹ̀ lọ tí dẹ̀rùn bá dé láàrin ọ̀sẹ̀ 2 sí 3 yẹn má gbàgbé ìyà tó ti jẹ ẹni gbogbo nǹkan tó wú èmi máa di fóun padà àbí ṣó ń doubt mi ni ṣé wọ́n lè bínú sí mi ni come on my dear bínú sí mi kan lè ní òótọ́ bẹ́ẹ̀ náà. mo Folúṣọ́ fi nílẹ̀ jàre. ó yá wọlé o ẹ wọlé ẹ pẹ̀lẹ́ ẹ wọlé. mo ṣe ṣe nìyẹn. ọmọ ọkọ lélẹ́yìí o. ṣé orílẹ̀. mo expect pé ẹ kó ti pè yín látàná. kò pè mí o. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tó bímọ ẹ̀mọ̀ pọ́nìkà kú ló ní nǹkan tó máa ń ṣe ní ìdílé ẹ̀ so wọ́n ṣàní pé ká máa bọ̀ nílùú lọ́hùn á dẹ̀ lọ síbẹ̀ pàtàkì dẹ̀ máa ṣòro lé wọ́n rí i pé ọmọ tí ó gbé dání kì í ṣe ẹ̀jẹ̀ wa. bẹ́ẹ̀ ni mà. ọmọ tèmi. bẹ́ẹ̀ ni mà. ọmọ àlè. bẹ́ẹ̀ ni. ọmọ àlè. so mo dọ̀ á ṣàlàyé fún mi ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò le nígbà tó o ti bímọ fún mi mi ò bẹ ẹja mi ò lé ẹ mo nígbà ọpọlọ ló máa ṣe gbọǹkan but eléyìí tó wá bí yìí ń sìn tó wá rí bó ṣe rí ó máa bẹ́tà bí ọmọdé lọ fún bàbá ẹ tó bá gbà lọ́wọ́ ẹ tọ́lọ́ bá sọ pé ìpínlẹ̀ máa tuntun ra fẹ́ you come back to me màmá rí ẹ so àtàná tó ti wá kóònù lé ń bí báyìí mo expect pé kó ti pè é kó ti sọ fún yín. ẹ wojú mi dáadáa ṣé ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ kalẹ̀ yìí ẹ̀yin etí mi báyìí ló lọ torí ọmọ ti tèmi mo mọ ọmọ tó jẹ́ èmi ni mo bí nǹkan mi o mo dẹ̀ mọ bó ṣe jẹ́ ni kò ń ṣọmọ oníṣìnà kì í ṣọmọ onírìnkùnrin
kí ló fẹ́ ló dé ọmọ tí mo bí sínú ọlá inú ọlá ló wà títí tó fi dàgbà tó fi di pọ́ fẹ́ tí wọn náà dẹ̀ mọ bọ́mọ yìí ṣe jẹ́ ní ọwọ́ mi àbà kí ni kan tọkùnrin fẹ́ fún tó bẹ torí ẹ̀ máa ṣe ṣìnà káàkiri. bí ẹ̀yin ṣe ń ro yìí bẹ́ẹ̀ mi gan ṣe ń ro nìyẹn. ó ro dáadáa tó bá ro dáadáa fún mi ni wàá mọ̀ pọ́mọ mi ò ń ṣọmọkọ́mọ. ẹ máa gbọ́n gbàtọ́ bí èmi náà tí ìyá mi bí mi sínú ilé bàbá mi wọ́n ṣòro tá à ń wí fún màmá mi lèmi ṣe wà nílé bàbá mi lé ní nà. ọ̀rọ̀ yìí ti parọ́ wọ́n ní ọ̀rọ̀ yìí parọ́ bí ọ̀rọ̀ yìí ò bá parọ́ ni ọmọ sí tèmi ọmọ tèmi gbogbo ìta tẹ sọ gbogbo ọ̀rọ̀ yìí kò tẹ̀ fẹ́ bá mi lẹ́jẹ̀ mú mọ́ ọmọ mi ni kẹ́ wá fún mi. ẹ máa gbọ́ ẹ̀yin ni kẹ́ ẹ tẹ́ kẹ́ ẹ pé ibi tó bá gbé ọmọ lọ kó ṣàlàyé fún yín ok ilé ọkọ báyìí báyìí ni mo wà ó ilé ọkọ yes now. ìyá jẹ mí mo dáràn àkọ́bí ọmọ mi ilé ayé mi. bọ́kọ mi ẹlẹ́kùjọ́ mẹ́ta ṣe ọjọ́. báwo lára. mọ́mí sílẹ̀ wa ẹ̀yin ni mo wá rí o. ṣé kò lè. náà kò ṣe nǹkan tó lè nípa ọ̀rọ̀ ogún ẹ̀gbọ́n mi ni mo wá rí yín fún. ogún. bẹ́ẹ̀ ni tó wà lẹ́yìn. ẹ mà láàánú ẹ mà ní àánú ẹ jọ̀nà ìjọ òun lọmọ mi kú gangan náà ẹ tí ẹ jẹ́ kó kú dọ̀run rárá tẹ̀sí wá ń béèrè ogún lọ́wọ́ mi kí ni mo ṣe fún yín kí ni mo gbà nù gbà kí ni mo ṣe fún yín gangan náà ẹ sọ fún mi kí n gbọ́. ẹ dúró nu mọ́mí tilẹ̀ wa ẹ máa mú rẹ kẹ ṣé nǹkan tó yẹ kẹ́ fi sọ fún wa nìyí ṣé ọmọ tẹ́ ẹ̀ sọ pókú yìí ṣé kò ti lé lógójì ọjọ́ ni ó ti lé lógójì ọjọ́ nínú ogójì ọjọ́ ẹ̀ 20 days gbáko ni mi ò fi lọ anywhere tí mo fi ń dúró tì yín. ẹ̀gbọ́n wa gan tó bí ọmọ ẹ ṣé àwọn òkú ni ṣé aláyé ò máa ṣayé lọ aṣayé lọ ni. aláyé ń ṣayé ẹ. ó tọ́ ni ẹ tó bá ti kú ó ti kú nìyẹn aláyé máa ṣayé ẹ lọ ni. ọmọ ẹyọ kan ṣoṣo tí mo bí nílé ayé mi ó fòṣánlẹ̀ ó kú ẹni aláyé ń ṣayé ẹ ohun tó wá kù sí ni pé ogún yẹn ló kù báyìí ẹ láàánú ẹ ní àánú o ogún tẹsẹ̀ wá ń kígbe ogún tẹ̀ ń kígbe yìí ọkọ mi ló lógún bẹ́ẹ̀ ni ọkọ mi ló lógún ọmọ mi ló jogún nígbà tó rọ̀ wá di bó ti ṣe di èmi ni mo ní. ìyá kíkẹ́ dìlọ mo mà láì fẹ́ yẹ pín yẹn ẹ gùn gan ẹ bá dé kọ́ọ̀tù ẹ máa ń pa ká ṣe wíìlì ẹ ti yà ṣe wíìlì yẹn ilé lógún tẹ́ ẹ bá gbọ́ ìtàn máa pa bàbá láìtàn fún ilé ni ẹ̀yin kan ọ̀pá arógún lẹ́wà àpínpọ̀ ní àtẹ̀yìn gan ẹ tó máa mú yá mẹ́yìn náà ni àpínpọ̀ ní gbogbo ètò ẹ̀ sọ yìí ọmọ kan ló lógún àtẹ̀gbọ́n mi tó lógún àtọwọ́tẹ́ ló jogún yìí ta ló ní gbogbo wọn àwọn dà láyé mọ́ àṣàlì ìlàjú kí pọ́pátì pa kó máa ṣòfò dànù. ẹ wá lọ́mọ tó lógún ọmọ tó lógún ogún náà dà kí la gbé tá a gbin ẹsẹ̀ mẹ́fà ní gbogbo kàtà ìpọ́n lè ẹsẹ̀ mẹ́fà ni. tí ẹ̀yin bá mọ̀ pé ẹsẹ̀ mẹ́fà nílé ayé yìí ó yẹ kẹ́yìn mú lẹ́yìn kẹ́mu simple ni ẹgbọ́n papọ̀ ọmọ yín yìí ó kú ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe kákákáká ẹ̀yin ọ̀bẹ̀rù kú ni ṣé òpó lè kàn yín lọ́la ni. níbo ló kàn ṣáìdì ọdún wa ló fi ilẹ̀ yẹn àmọ́ bí tó ń lọ ẹ wo wọ́n mi ti lé wa ẹ̀yẹ ló bá ń tàn tẹ́lẹ̀ o ní táyì tí n bá ti ẹsẹ̀ bọ́ ẹ gbà pé máa bá ẹ farabalà wàhálà mo fi ní ọjọ́ méje gbogbo dọ́kúmẹ̀tì bá ní í ṣe pẹ̀lú property ẹ̀gbẹ́ mi barata kó tẹ̀ mí lọ́wọ́ tí ò bá tẹ̀ mí lọ́wọ́ ẹ gbádùn mi tó. ẹ̀dùn náà ilé ayé mà ti dorí kodò ẹlòmíì gangan bá kó lè pa ọmọ ẹ̀ nítorí kó lè jogún kí ni ohun tó dé ọgbìn tán ó wá ń sọ̀rọ̀ pé ikú akọ ẹnìkan wọ́n ní kú máa kan ikú ò lè kan mi ogún ọdún lẹ́ni ọgọ́rùn-ún ọdún lẹ́ni kò gbọ̀ngbọ̀n báyìí lókè. But
Mọ́mì, namesake mi rè Rẹ̀mílẹ́kún, mọ́mì rẹ̀. Ẹ kú tọ́jú wa. Pẹ̀lẹ́, bàbá yìí ò sí nílé, àmọ́ mo wà very sure pé ká tó ṣe tán ó yẹ kán join wa. Kán tó dé, èmi á fẹ́ béèrè àwọn questions kankan lọ́wọ́ ẹ̀ bíi dádì àti mọ́mì, mo fẹ́ mọ bọ́n ṣe jẹ́ nílùú yìí, iṣẹ́ kí ni wọ́n ń ṣe. Actually ma, láti kékeré ni àwọn òbí mi ti ṣaláìsí, ọ̀dọ̀ grandma wa ni mo dàgbà sí, so àwọn ni wọ́n tọ́ mi dàgbà. I thought as much. Ó wà obvious now pé àwọn òbí ò tó ẹ, grandma ló tó ẹ. Iṣẹ́ kí ló wá ń ṣe? Teacher ni mi. I'm a teacher. Teacher? Bẹ́ẹ̀ ni ma. School wo ló ti ń teach? Community primary school ni mo ti ń teach. Oh my God. Community primary school. Bẹ́ẹ̀ ni ma. Kò tiẹ̀ tún ṣe private school ló ti ń teach. Wọ́n ní ẹgbẹ́ ẹyẹ ẹlẹ́yẹ ń wọ́tọ̀. Ó yẹ kó ti rí ọmọ mi kó ti mọ̀ pé wà sí ẹjọ́ sí standard kan náà. O ò róbi tó ẹ, o ò lọ school tó dáa, o ò tún kọ́ school tó dáa. Ṣé o ò béèrè lọ́wọ́ ẹ̀ pé àwọn school wo ló lọ ni? Ó ṣàlàyé ma, ó ṣàlàyé. O wá rí pé kò yẹ kẹ́yìn méjèèjì fẹ́ra yín. Ẹ lè fẹ́ra yín. You guys don't belong to the same class. I'm not talking to you. Wo rẹ látòkè délẹ̀. Wá ló fẹ́ fọ́mọ mi. Lóòótọ́ mo fẹ́ kó tètè marry. Àmọ́ tó bá wo age ẹ̀, wàá rí pé kò tí ripe láti marry. Tí mo bá wá ní kó tètè marry, mi ò ní kókò lọ múyàn ṣáwà fún mi. Kókò lọ mú ẹran kẹran wá sí ilé fún mi. Mo fẹ́ kó múyàn tó ní kìmí, tí ó lórúkọ bá ṣe lórúkọ, tó jẹ́ èèyàn láwùjọ. Kò ń ṣe irú ìwọ yìí náà. O wo gbogbo lé ni. O ò rí pé owó lórun síbí. Tí n bá béèrè lọ́wọ́ ẹ̀ ń sìn pé bo ló ń gbé, mo sọ pé àwọn ilé alábẹ̀rẹ̀ wọ̀nyẹn ló ń gbé. O wá fẹ́ fi ọmọ mi. Stand up! Dìde sókè! Can you imagine? O gbé red tie, o gbé sórí shirt báyìí. Àwọn teachers kan wà, wọ́n máa ń múra dáadáa. Ìwọ yóò múra dáadáa náà. Ẹsẹ̀ wá gbọ́, tán bá ní kẹ́ wá dànù. Jọ irú àwọn èèyàn wo ló fẹ́ kó wá? Mo rá àwọn èèyàn tí irú yín lè kó wá. Wà wá kó wọn wá sínú ilé tèmi bó fẹ́ wá fi ọmọ mi. Kò possible. Iná máa ń wo ẹni tó máa ń fẹ́ fẹ́. Ó yá rìn báyìí. Rìn báyìí! Mọ́mì, Rẹ̀mí. Ìjọsìn bá tún rí ẹni bẹ́ẹ̀. Màá personally fi poison sínú oúnjẹ fún yín ni. Can you imagine? Ayé ò jà. Ọmọ àdè ló fẹ́ yà ni. Torí mo ní kó má rè. Mo wá ní kó lọ gbẹ́lẹ́ lọ wá fún mi. Jọ nítorí Ọlọ́run kí ló dé? Kí ló ń wá bí báyìí? Ṣé mo ní kó má dé bí báyìí mọ́? Ṣé o fẹ́ sọ̀rọ̀ ẹ di cartoon tí ò kí ń kú? Bọ́n payín ọyọ máa jílẹ̀ mẹ́wàá ni. Àbí? Kí ló ń wá? Mo rí pé ó ti pẹ́ tí mo ti rí ìfẹ́ bí ni. Torí ẹ̀ ni mo ṣe wá pé kí wá wo àlàáfíà ẹ̀. Ibo lo ti rí ìfẹ́ mi? Ta ló fún ẹ ní ìfẹ́ mi? Ṣé o jẹ́ dókítà tó ń tọ́jú ọmọ? Àbí? Mo ní kó má dé bí báyìí mọ́. Ó ṣáà ránṣọ ṣáà àfi kó wá sí ibà yìí. Àdẹ̀mọ́rú yín. Wọ́n lógun pọ̀ lọ́wọ́ yín. Ogun yóò dé lè run èmi. Bẹ́ẹ̀ ni. Kò sí nǹkan tẹ́ bá sà kò lè run èmi. Dígbé ni mo dúró. Ṣó ti yé? Mo nǹkan tó bá ti lọ hùn ẹ́ kó lọ sà wá. Wàá bèmí náà ń lé fúnra mi. Ìjọ tí mo bá ti wá rí ẹ́ ń bì báyìí.
mo ti rí ẹlẹ́kẹ̀ẹ́ni ẹlẹ́ẹ̀kejì rèé ẹlẹ́ẹ̀kẹta tí mi ò bá ṣe nǹkan tó máa regret fún ẹ sọ pé mo àlè ni mi bẹ́ẹ̀ mo sọ. ẹ jọ mà mo nífẹ̀ẹ́. kò ní dá fún ẹ. ayé ò ní dá olórí burúkú máa ṣàǹfààní community teacher olórí burúkú à ń sọ pa àwọn school alálùbáríkà ó sọ community school níbi tí private school wà yẹbi wá ń bí. jọ kí ni mo sọ fún ẹ nípa ọmọkùnrin tó lọ yẹn. owó tó lẹ sọ bẹ́ẹ̀ àtìgbà àtàrà tó ti dé náà mo dẹ̀ ti sọ fún pé kó máa lọ pé ní kó máa wọ̀ bímọ ó dó sẹ́nu géètì kò lọ mọ́ àwò pé ojú ló ń rojú ṣàánú pé kí n tiẹ̀ jẹ́ kó wọlé as boys to boys nǹkan tí mo ṣe nìyẹn. ó disappoint rẹ ṣé o wá fi wọ òfin gbé yẹn community teacher ẹ̀yin fira yín rewéra yín ṣé wà ní category kan náà ni má yẹ kó wọ bímọ o tí o bá ń ṣe family bond tó wà láàrin wa mo mọ̀ kọ́ tí mo lè ṣe fún ẹ ṣó ti yẹ fẹ́fẹ́ mi lọ́mọ olórí burúkú community teacher ibi tí mo gbọ́ ọkùnrin wà láyé yìí tí mo fi owó tọ́ ọmọ awájẹ́wò ni máa fi mú lọ́mọ ọlọ́run ò ní jẹ́ yìí bẹ́ẹ̀ lọ́nà fi ń fi ọmọ Oh, stop it. You can't do that. Don't do it. I do everything. Eji. Rárá o, o ìdárò. Inú rẹ̀ bá jà. a máa ń pè ọ̀rọ̀ ẹ lówó òun láró nù àbí nǹkan ṣe ń tàyàn tó dà lè tó báyìí wà lọ hospital títí abẹ́rẹ́ ni drug oríṣiríṣi kan náà ti kó fún wa síbẹ̀síbẹ̀ náà báyìí òun fẹ̀ sí ni. kò máa dá kí n má ní ìyá àti bàbá láyé o ṣé táwọn tó bí n bára láyé wọn ti ní bá mi mú gèlè kan mú fìlà kan bọ́ọ̀tà kọ́ ọmọ tó máa dùgbà. kí ni ká ṣe báyìí sí díà. sí mi náà ti sú mi o kó lọ ń ṣàánú mi. dòkò èmi ò lọ sọ́sìpìtì kankan mọ́ ibi fún ara mi gan máa sún ṣòkòtò máa bọ́ta máa ké gbàjarè fàlàyé. ọ̀sìn yóò ṣáà lè máa wò báyìí sí. ọgbọ́wọ́ Ọ̀rúnmìlà ọ̀rọ̀ tí wọ́n bá ìwọ fa sọ lórí arábìnrin yìí tó o bá rí ire kó o wí tó o bá rí ibi kó o wí kí rẹ̀ ó ṣe kí bí ròkèrè kó lọ rí sọlẹ̀ sí kọ́ńtì kọ́ńṣàǹtìṣà bá fòfò bá lò ṣe ní dárùn ọmọlé alágbẹ̀dẹ òrìwọ̀yà ibi wọ́n gbé rọgbà àgbíndègbín ibi wọ́n gbé rọgbà àmúdi ahun ibi wọ́n gbé ràwọ̀lọ̀ lọ́lẹ̀dẹ̀rẹ̀ ọmọ alẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ wọn ò jàdí alẹ́ran lọ́bẹ̀ wọn ò jẹran fífi alákẹ́dùn ire. òfin tó kó láre. Ifá ní èké pàbí àdí ọ̀dàlẹ̀ pàbí àṣìgọ̀gọ̀ onínúure pàbí òyàn gbẹrẹgẹdẹ adéafójòdù tíṣọ́ máa rírà nífẹ̀ẹ́ eléyìí tí wọ́n ní kó rúbọ nítorí àtẹsẹ̀kú ìgbà kò tètè ṣẹbọ ìgbà kò tètè ṣe tutù Ifá àwò kì Ifá àwò ṣẹ Ifá òde o aláṣẹ ọ̀pẹ àfiṣẹ́ wàràwàrà. Ifá ń sọ wípé arábìnrin yìí ti ṣe nǹkan àbòsí bẹ́ẹ̀ ni Ifá ní bíi kéèyàn fi èrú gbàbùkún nítorí nǹkan tó ń dùn lọ́kàn jùlọ. Ifá ní ní gbogbo eléyìí ń ṣẹlẹ̀. Màdìá ṣé o gbọ́ nǹkan tí bàbá sọ? kò yé mi. wọ́n ní ó fi èrú gba ìbùkún pé nǹkan kan wà tó jẹ́ nǹkan tó ń dùn ẹ́ lọ́kàn tó nífẹ̀ẹ́ sí
ṣùgbọ́n bóyá ọgbọ́n rẹ̀ kérékè àbí ọkọ bá níbi iṣẹ́ àbí ìdílé yín ronú sí i. kò yé mi. ẹ̀yin kò lè ọlọ́run ọmọ tí mò ń sọ bí báwo bá ṣe ọ̀run ló mọ̀ gbé bí ẹsẹ̀ ní ti ń jẹrà bọ̀ díẹ̀ díẹ̀ yóò mọ jẹrà bọ̀ gòkè ni yóò mọ jẹrà bọ̀ gòkè yóò mọ bọ̀ díẹ̀ díẹ̀ kò sì ní kú kódà bọ́ jẹ májèlé kò kọjá ìrora. àbí. bàbá ẹ mọ̀ pé nípa pé mò ń wọkọ̀ yìí náà ó ti tójọ́ mẹ́ta tí mo dẹ̀ ti wá sọ fún yín bí báyìí mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo pàdé ọmọkùnrin kan bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo ti fẹ́ ra kú. báyìí. bẹ́ẹ̀ ni bàbá àmọ́ ṣe rọ́mọkùnrin tí mo lóyún fún yìí ó ti jábọ́ sí mi lọ́wọ́ ńgbà kan pé nídìílé àwọn tíyàn bá bímọ fún àwọn tọmọ yàn bá kí n ṣe ọmọ ọkọ lẹ́sẹ̀kẹsẹ̀ tán bá bí ọmọ yẹn báyìí nìyẹn tí wọ́n máa rí àpẹẹrẹ pé kò ń ṣe tàwọn bóyá kó máa gbóná ni o àbí kí nǹkan máa yọ sí lára pé lẹ́sẹ̀kẹsẹ̀ ṣá ní nǹkan tí máa ṣe. wọ́n ti mọ irú ìdílé o. ṣé wàá rí tèmi nìyí kò ń ṣe yan ọmọkùnrin yẹn ìyàwó ilé tiẹ̀ náà ó dẹ̀ ti lóyún báyìí mo wá fẹ́ kẹ́ bá mi wá nǹkan tí mo lè ṣe sí ẹ pé èmi àti ìyàwó ilé yẹn á lè bímọ ní ọjọ́ kan náà torí hospital tí mo ti ń ṣiṣẹ́ ní ìyàwó máa ti bímọ hospital wa náà ń lò tí bá wá jọ bímọ lọ́jọ́ kan náà ní hospital wa yẹn màá wá wá ọgbọ́n tí màá fi pààrọ̀ àwọn ọmọ yẹn tí màá gbé ọmọ àlè fún òun tèmi á gbé ọmọ ọkọ. ọkù làákàyè òun ti fẹ́ra kù ṣáájú rẹ̀ n tó ṣẹlẹ̀ ní pé ibi tí gbanigbani wà ibẹ̀ náà múnimúni wà sọ́ngbọ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń tà lọ dàbẹ̀ àṣòrò láṣì àṣòrò wọ́n pè kí ní ọ̀la àṣòrò bàbá ti parí iṣẹ́ ọ̀hún sínú kíní ìbàjẹ́ pé ní òkùnkùn la ṣe sí tá a bá ti gbé kọ́ wáyé bó ṣogún ọdún ló lò níbi àbá gbé sí bí ọba ti fìdí kanlẹ̀ oyún wọn ni wálẹ̀ bẹ́ẹ̀ sì gbé kalẹ̀ títí gbé bí ó ṣe kúnnù ṣọ́ngbọ́ àsìkò tá a bá fi wálẹ̀ ńlá jẹ́ wálẹ̀ inú ò lè. mo ti mọ̀ pé tí bá débi ìbà gbogbo ẹ̀ máa níyànjú ṣáà ni. yóò bá ń gbìyànjú. ọ̀wá máa ń tó ọ̀ ṣe fún mi sọ̀rí àsìkò tí wọ́n bá ti ń rọbí ọ̀ tètè pè mí làwa náà wá ju tiẹ̀ lẹ̀ àṣẹ fìdí ìkòkò nǹkan lẹ̀ ló náà fi bímọ lẹ́ẹ̀bímọ sásìkò kan náà ṣọgbọ́n àwọn alálẹ̀ ò ní jẹ́ orí ṣòro. Bídèmí mo fẹ́ gbé contract kan fún ẹ ní small contract báyìí tó bá dẹ̀ lè ṣe wàá gba 500,000 naira $500,000. yé 500,000 ṣé kò ṣe pé kí n pààyàn ṣáà. no kò lè mí lọ nǹkan tí mo fẹ́ kó bá mi ṣe ni pé o mọ̀ pé same due date lèmi àti sista tilé wa ó possible ká bímọ ní ọjọ́ kan náà tí a bá wá bímọ tán mo fẹ́ kó bá mi change ọmọ wa méjèèjì tó sì yẹn tó bá ti ṣe wàá dé gba 500,000 naira. wàá gba 500 má ṣe. má ṣe. but àǹtí Péjú kí ló dé tẹ́fẹ́ fi change o. èmi mọ̀ pé ó máa bèrè ṣebí wo ni tó gbogbo nǹkan ló fẹ́ mọ̀ ṣé o fẹ́ mọ̀ ni àbò fẹ́ gba 500,000. owó dà tí má tẹ̀sí gbowó yẹn máa rí sáìn bí ọ̀rọ̀ máa ta ìṣiṣẹ́ lẹ́nu yẹn. bàbá mo máa ọkọ̀ wa nulẹ̀ mà ní nǹkan ọ̀hún ta mí lẹ́sẹ̀ eré ni mo pè é àfi bí gbogbo egungun ẹsẹ̀ yẹn ẹran ẹsẹ̀ yẹn ló ń ní mí lára mi ò ṣáàgé ẹ̀tara mi mọ́ ni mo ní kí n yọjú sí yín kí n lè béèrè pé kí ló lè máa ṣẹlẹ̀. òun náà kò kú oyè ọmọ wálé babaláwo lóòrèkóòrè ni kọjá mọ bí ṣe ń lọ ọwọ́ àtọdún tá a ti ríra kan yìí nǹkan lọ́wọ́ ta ọ lẹ́sẹ̀ báyìí ọmọ nǹkan ọ̀hún ọwọ́ rẹ wá omi bàbá lé omi ànípa. ọmọ mi wàhálà dé o wàhálà ló délé yìí o òkúta ṣe lẹ́sẹ̀ rẹ̀ yọ ọ̀tá yìí. kò yé mi bàbá. láti ìgbà tá a ti jọ ṣe tá a ti dágbọ́n ti àsọ̀rọ̀ yìí ṣé wàá tọkọ rẹ̀ sùn mọ́ra yín ni. bàbá gbìyànjú ọlọ́run ni òyìn ń dà. ọlọ́run wo ni ọkọ ń bọ̀ jìnnà sí mi ọ̀dà náà ọmọ tiẹ̀ tí wọ́n bí ń jọ kìnìún àná ń kọ́. bàbá àtọmọ yẹn àti ìyálé mi àwọn méjèèjì ti ṣaláìsí kò pẹ́ síra wọn rárá tó fi ṣaláìsí. Bọ́ládé
ọjẹ tán mo lọ ọjẹ tán ó gbé funfun ló ń káyà ọmọ lélẹyìí. kò yé mi bàbá. o ṣeun ìnilára tó ní ọ lára yìí àṣírí ti tú nù kò sí tó wà láyé tí ọ láti bọ̀ tán. àṣírí tú. ọ dá padà ní kó ọdọ́mọ padà fọlọ́mọ bí bẹ́ẹ̀ kọ́ tọrọ ra táyì ẹsẹ̀ yìí ìnira ọjọ́ kìíní àná ní ndé yìí bó bá yẹ ẹsẹ̀ wàá di egbò làwọn àdéhùn máa jáde lórí àmọ́ kó tó dì bẹ́ẹ̀ dá padà ó gbé funfun ló ń káyà ọmọ. lọ́mọ tó ti dàgbà tó máa tó lọlé ọkọ ni kí n dá padà mi ì ní lè dá padà bàbá. ọ ní lè ṣe kí n la nínú kó ọdọ́mọ padà àbí kàmí rẹ̀ wà láyé ìwọ lọ fẹ́. a pẹ́pẹ́pẹ́ láyé bàbá máa jẹ́ wọ́n mọ́ ẹ wo tẹ́ ẹ bá lè bá mi ṣe ni kẹ́ ẹ sọ fún mi kí n pọ̀ sókè rajà àmọ́ kí n dá ọmọ padà. ọba wa lọ pọ̀ sókè rajà máa gbọ́ ògìdá tó lóyún àṣejùjọ́ kìíní ẹ̀tẹ́ ló ibi sọ gbọ́ máa lọ iwájú tó dojú kò ó da èyí tó sì filẹ̀ náà ní bàjẹ́ sọ gbọ́ awífúnni kó tó dá ní àgbàjà káàdì ni ó gbé fọ́nfọ́n lónìí káyà ọmọ àánú rẹ̀ ṣe bá fàdátúlù rẹ̀ ń gbà sọ̀rọ̀ ibi pẹlẹbẹ náà ní ẹ̀ máa lélẹ̀ máa lọ. ìdí tí bọ́ yìí níjọ́rọ̀. ọlọ́run bá kábíyèsí lónìí péjú bàbá ọ̀rọ̀ yóò lè yé yín dáadáa ẹ̀wọ̀n ọmọ tẹ̀wé ọmọ tí ifá ń tọ́ka sí wọ́n fi ẹ̀rù gba ìbùkún ẹ̀ nìyí tóun fi yé mi pé ọmọ tòun ṣé ẹni pọ́jà òkùnkùn làwọn ọkùnrin náà ọjọ́ kan náà lòun àti ìyáálé ẹjọ́ bímọ àtòun àtàwọn ẹgbẹ́ nọ́ọ̀sì lọ́jọ́ wà lọ́sítù lọ́jọ́ lọ́gbọ́n àyèmọ́kọ́rọ́ yìí láti pààrọ̀ ọmọ ìgbà tá a lọ sí ìlú wa tán ṣòro ilé ni wọ́n mọ̀ yìí pé ọmọ tí yẹn gbé dání ọmọ àlè ni mo tó mú ọmọbìnrin yẹn kó lẹ́mìí nìyẹn tí bá a ṣe ń sọ yìí ọmọbìnrin náà sì láyé má pẹ̀lú ọmọ ọwọ́ ẹ̀. fi Olódùmarè bẹ̀ yín mo fi Ifá mo fi bẹ̀ yín mo fẹ́ kí nǹkan ṣe mọ́ bẹ́ẹ̀ kí ló nà báyìí. kò sábúrú tí ó ṣẹlẹ̀ mọ́ nítorí pọ́ ti jẹ́wọ́ torí bí ọba jẹ́wọ́ ni àtọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àtẹnitọ́jọ́ kọ ẹ̀ àkúfà ńlá ni ọba tẹ̀yìn ẹ̀ yọ. àmọ́ bó ti jẹ́ wá jẹ́wọ́ yìí ẹni bá borí jalè àgbọn òun la gbọ́n ta òun fúnra rẹ̀ ní òdáyà rẹ̀ jẹ́ nítorí ọ̀tá fàsókè iná borí wọ́n bá yóò rí ni ọba òde ọ̀run wo ni ó sì dọ́gọ́rùn ọdún lèèyàn bá lò láyé yóò jìyà rẹ̀ kó tó lọ. ẹni bá forí jalè àgbọn làgbọn ta ìjú. Rẹ̀mílẹ́kún. Olúwa, ṣé pé ẹ ṣì wà lókè? Mo mà dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé pé tèmi ò ní gbé nílé ayé yìí? Èmi náà máa rí ọmọ sinmi. Mo máa dúpẹ́ lọ́wọ́ yín, mo máa dúpẹ́ lọ́wọ́ yín. Ilé àánú Olúwa ọba kì í ṣú o, ilé àánú ẹ̀ kì í ṣú Olúwa. Ọmọ mi bí ọmọ sáyé tí mo rò pé mo ti tán pátápátá. Ti tóbi ní Olúwa, ti tóbi ní Olúwa. Rẹ̀mílẹ́kún, ó padà wá Rẹ̀mílẹ́kún. Olúwa ṣé o.
dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ Olúwa ti rẹ̀ mí lẹ́kún o. ìyá ogún ọdún òǹgbọ́nà fẹ́lifẹ́li ìgbàlẹ̀ ọjọ́ sí ó ń bẹ lájà ìjọ tó bá máa já ajá tilẹ̀ tán kọ́ láyà àsọ̀rọ̀ ó ń bẹ lájà àsọ̀rọ̀ lè lọ àsọ̀rọ̀. ọ̀rọ̀ tó máa dà kàn lẹ́ẹ̀ni ọ̀rọ̀ tó máa dà kàn bí ẹja ló kọ́kọ́ rí a máa pèlè mọ́ ni. inú ò ṣe ń ṣí a ò bá rí bí ọ̀rọ̀ tí pọ̀ tó níbẹ̀ kékeré lábẹ́rẹ́ ń kéré kì í ṣe pé yìí